ó ní ègún kan wà nínú ìdílé yìí. Ègún yìí ni ò jẹ́ kẹ́ máa rí ṣe. Ó tún jẹ́ kó yé mi pé ègún ikọ̀ náà kò kí ń jẹ́ ká tọ́jú ọmọ rẹ̀. Kò sí ègún kankan tí ń dààmú nílé bàbá rẹ o. Ẹni tó ń ṣiṣẹ́ bí irin tó ń jẹ̀jẹ̀ ìrírí. Kí ló ṣe ẹ́? Your husband is dead. Ẹ má tọ̀ sórí afárá o! Kẹ́ ẹ má ṣe tọ̀ sódò o! Kẹ́ ẹ má ṣe tọ̀ sódò! Ẹ̀yin ọ̀gbẹ̀rì ọmọ ọgbẹ́nu omi ni ìyàwó o. Ìdílé Àjànàkú ẹ̀pá ní tìrantìran. Sẹ́ni mẹ́ta tọ́kù mi. Àìsọ́kùn yẹn kí ni? Ṣé olóró yín ṣe kẹ́ bí mi? Kẹ́fí wá gbé àdúrà ọjà ilé ọmọ lórí. Celebrating this with me, okay? If you want treatment for English, write it down and leave me. Wọ́n wá jẹ́ pé obìnrin ọ̀gá ìdánilẹ́wọ̀. Orí mi ti gbá ilé. Sometimes you really see me, and sometimes you may not get to see me.